méjì. Kí gbogbo wa káwá jẹ káwá mu. Ọkọ̀ sáàkì ló ní ṣe wá tó wá pè wá o tó ní gbogbo wa ká máa bọ̀ lórí ètò. Súnà ọmọ là ń ṣe. Èdùmàrè òní sọmọ náà ní àdínkù àbúkù ọmọ òní jẹ́ta wa. Olórí ilé ọmọ ni kó máa jẹ́ tiwa. Àní báwọn nígbà ń sí ọmọ tí ó wúlò. Àlàdé mo sì ń bọ̀ náà. Ẹni ajára fi. Ọmọ màmá mi ni ọmọ alájára sí náà ó ní dèrò ẹ̀yìn. Àwọn ọmọ inú oníwo. Ọwọ́ Èdùmàrè ló fi péyìn fóṣùpá. Ìyá àlọ́lá ọlọ́run ọba lọ́dínú ẹwà fákùkọ. Ọlọ́run ọba ló fún yín lówó ní bí wọ́n nínú gan. Ọmọ àlájára sí ọkàn sára sí ọ̀pọ̀ púpọ̀. Màmá mi àwọn èrò wọ́n sí wọn tẹ́ lálàáfíà ara. Màsídà olówó aláàánú. Yẹyẹ sáàgì obìnrin pẹpẹ lójú ogun. Màmá Sọ̀fíà àtọ̀lọ́kan bá ń tìlẹ́yìn. Àwẹ̀rọ̀ mi àwẹ̀rọ̀ owó. Alágogo lẹ́kùnlẹ́kùn abẹ̀yìn àrògélémọ̀ gélémọ̀. Àlájára sí dáadáa mo ti ń dẹ́kun lọ́kùnrin ò lérò. Màmá Ràfí ní fọwọ́ sọ̀yà ẹ̀jẹ̀ obìnrin ti ń tọ̀ sí ṣòkòtò. Ọmọ olúwo ni wo ni mò ń kí. Ayọ̀ Aláàjì Sàánú. Olórí ire ni màmá mi. Màmá sáàkì tìlú ọba ń tìlẹ́yìn. Ràfí mi Ràfí owó. Yẹyẹ lọ́lá ọ̀pọ̀ lóbìnrin. Ayọ̀ Aláàjì Màfúsì ọmọ Jésù. Ìyá lọ́lá o. Kùtùkùtù láre lè yá. Ọjọ́ alẹ́ làyà lọ sílé bàbá. Kẹ́ǹkì ọ̀ nínú ilé màmá rẹ̀ ọmọ ọmọdé ni ọmọ ayé lọ́la. Ọmọ ọ̀kadì rẹ̀ kẹ́kẹ́ sí ọmọ àlájára sí dá. Báàbá kẹ́lì kẹ̀kẹ́ ni bàbá ẹnìkan sí. Ayé Aláàjì kì í sùn. Ọba àkọ́jọ́ ọmọ ẹ̀ṣọ́ lẹ́yìn. Ajára kì í. Màmá lọ́lá o. Wọ́n ti fẹ́ yóò ṣe fún ọjà rẹ̀ ọdọ̀rí alálàdé ọkọ̀ sáàkì àtù. Ájì Yusuf. Ọmọ onífàdé òkú oríire. Adájọ́ ìjọba ọjọ́ ayẹyẹ. Akùnrin òwò ti ọ̀rọ̀ òun pápẹ́. Ọmọ onífàdé máa dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba. Ayé ti yí ọ sówó, ó ti yí ọ sọ́lá. Ó ti yí ọ sí rere. Ọba mi òkè jẹ́ ó yí ọ sílẹ̀ ìlú kíákíá ní Sèbálì ọ̀gbọ̀n. Ọmọ onífàdé ẹ̀kú ìnáwó. Ọkọ̀ sáàkì tèmi. Òwí bẹ́ẹ̀ nílé sí bẹ́ẹ̀ lájọ́. Àmùdá Yusuf ìwọ ni mo kí. Olórí ire lọ lẹ́ẹ̀mí ọkọ̀ Aláàjà Sáàkì láti ìwọ ni mo kí máa wọlé káàbọ̀. Àlàdé owó ọwọ́ rẹ̀ ò ní tẹ́. Lọ́lá ọgbọ́n ọba òde ìgbésọ̀rọ̀ tí ó ṣe bí ọmọ. Ọkọ̀ Sáàkì látùkù kú lẹ́yìn inú. Ọlọ́pàá ọba yóò máa ti ọ̀lẹ́ yìí. Àlàdé ojú rẹ̀ ò ní fọ́. Ọmọ onífàdé etí rẹ̀ ò ní bí. Òní wọn lọ́pọ̀ lẹ́sẹ̀ lọ́lá Olódùmarè.
ẹ̀yin lọ pè wá pé kí ẹ wá bá ṣe súná ọmọ gbogbo èèyàn ni wọ́n péjú pésẹ̀ sí àyè wọ́n wá bọ̀ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba nípa àgbo èkó ọmọ Èdùmàrè ní sọmọ náà ní àdúgbò ọkọ sáàkì àtú ó ní onífọdédé jẹ́ fún ìpínlẹ̀ bàbá tó bí ọlọ́mọ lọ Àlàdé ó dábí lójú mọ̀mọ́ délédélé ọmọ agbápàlẹ̀ ìpínlẹ̀ nínú ilé bàbá tó bí ọlọ́mọ ọ̀gẹ̀gẹ̀ ọmọ àfọ̀rọ̀ bíbá kúlíkúlí lérí òbí ìdí ara lọ́dọ̀ Olúbísí ọmọ ẹranko yáyọ Àlàdé ìran pápá lónìí kúnú òkú tápà kó wù mí ààyè ilé tápà ló wù mí nínú ilé yín nítorí pé níjọ́ tápà bá kú wọn ní wọn bá wọn wọ́n tutù òògùn onífàdé wọn ní wọn bá wọn wá fọ́nrán òjì bẹ́ẹ̀ òtútù òhún sọ̀fọ̀ abára oníṣòwò nínú ilé yín lápàlẹ́ ìpè lálẹ́ bó ọ̀yà ọ̀gẹ̀gẹ̀ ọmọ àfàrọ̀ bẹ̀rẹ̀ àkúlikúli lérí ọmọ eléégún kòkòrò tí ọ̀gbọ́dọ̀ jóná bí ọdẹ Àlàdé bàbá jóná bí ọdẹ kolokolo orí rẹ̀ kó kan òbí ara lọ́dọ̀. ọmọnìkejì tó wà lọ́wọ́ ẹ tètè dá padà torí ẹ̀san àgé. bẹ́ẹ̀ ni o ẹ̀san òkè gúnugún ẹyẹ òkun àlùkò ẹyẹ ọ̀sà bá a bá jòun gbé ká má jòun gbé adíáfúnrúdìn akíṣọlá mátàgbàmọ́lẹ̀ one tó ń ké tantan láti inú agorodẹ pèdè kìlọ̀ ìwà nínú rẹ́kọ̀dù aṣíniníyèpé ní sàkíyèsí fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀. àwọn olóṣèlú wa àwọn tẹ̀ ń ṣe ìjọba lé lórí gbogbo pọ́n ṣẹ́yìn náà ń fún wọn lẹ́tọ̀ọ́ bó ṣe tó àti bó ṣe yẹ. audio cd àti vcd fẹ́lẹ́tọ̀ọ́lẹ́tọ̀ ẹ̀ ti wá jáde sórí igbá o Lagodo Solid Foundation Theatre and Media Concept ó sì ti wá wà káàkiri gbogbo ilé ìtajà tó ń ta quality audio cd tó fi mọ́ vcd nílẹ̀ yìí àti lókè òkun. bákan náà audio cd tó fi mọ́ vcd kájọ gbé e sókè àtọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ náà sì ń ta wìtìwìtì lórí igbá láti wá jẹ́ alágbàtà fẹ́lẹ́tọ̀ọ́lẹ́tọ̀ ẹ̀ kájọ gbé e sókè tó fi mọ́ ọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ pè nọ́mbà yìí 08089467651 tàbí 07069142741. ẹ̀jẹ̀ afẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ káyé ó lè rọrùn fún gbogbo wa. àjẹpọ̀ tí mo bínú. àbúrò tí ń bínú. bínú sẹ́. kí n gbogbo eléyìí. láti ń bínú. ẹ bínú. ẹni agbójú òkúlẹ̀ òjò ní agbá. inú tí okun fọ́. ajítò ní ẹ pápá rẹ̀ dà kẹjọ mọ́ jẹ́ ajítò ní ẹ pápá rẹ̀ dà. ìlọ́mọ̀ ẹ má jẹ́ ń kú ikú mi ò dá lásìkò yìí ẹ wo mẹ́ta ni wá ọmọ ìyá àwọn méjì ti kú èmi nìkan ló ń bọ̀. ìbá kiri ẹ̀ nílò ẹ̀ tẹni tá à ń wí ìbáfẹ́ fọwọ́ òkun nílẹ̀ ẹyẹlé ni kí wọ́n wá wọn já sí látàǹpàkò jẹ́jẹ́ ẹyẹlé bá ti kan gẹ́gẹ́ bí òká wà ní àtàǹpàkò rẹ̀ ẹlẹ́rọ òtù ní ìrọ̀wọ́ rọrùn ní ọlọ́rẹ̀ bólódùmarè. ẹ ti gbọ́ o ẹ má ṣèṣe àbíkú tí solóògùn dèké. àwọn ti ní ebi nù. ìyájí bàbá jọ̀bọ́dà àwọn bàbá náà. Check out Kizno Media TV online television. Oh, shaking, oh, la. God.